ká di korobá ká di ṣùkú ká dàdí mọ́lẹ̀ ká di kọjú sọ́kọ kẹ̀ǹbẹ̀ sányán bàbá aṣọ ara àṣà Yorùbá náà ni. Ẹ kú lé, ẹ má bínú, èjì ló ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ló gbọ́jọ́ òjò balẹ̀ ta ṣàràṣàrà. Àṣà ò pẹ́ lóko bẹ́ẹ̀ rí o. yèyé gbàgede àṣà Mojísọ́lá Àjàyí ló kọ́ mi. Àríkí ọmọ àfìjà sínú pété ẹ̀rín àfẹ́bí sínú kò ń jẹ àhùn. Èmi lọmọ bó ló ń jẹ bá rí mi tó rojú máa sì fa ìjẹ́ tẹ́ ẹ lọ́rùn. Torí tí mo kápá ọ̀kánjú àmì ni. Àríkí ọmọ ajó má ní wòran, mo tún ti létí ń bọ̀ sórí àpèrè ètò lónìí. Ìbàràpá ni mí ọmọ àfi barapílẹ̀ ọ̀rọ̀ tápá titan ìrúwà òjòkó. Agbẹdúdú orí òkèlé àkùkọ gàgàrà kíkọ lérúwà àgbè ní ìdájà wa. Òjò ṣàlóhun òbẹ́ nìkan ṣọ̀tá. Ẹni ejírí nípa ó pa mí tetí tẹnutẹnu wọlé ni. Ṣé ẹ gbàgbé pé lórí ètò yìí la ti ń ṣègbélárugẹ àṣà wa kó má bàa parun ni. Mo ní sẹ́yìn bá gbé tèmi gbé tí gbogbo wa dìjọ gbé kò ní parun, yóò máa tẹ̀síwájú, yóò sì máa gúnrégé bí ìdodo ẹ̀fọn nítorí pé àgbájọwọ́ la fi ń sọ̀yà. Àjèjẹ́wọ́ ọwọ́ kan ò gbẹ́rù dórí. Tẹ́yìn bá sọ èdè baba ńlá yín tí mo sọ èdè bàbá mi tí gbogbo wa dìjọ sọ gẹ́gẹ́ bí èdè Yorùbá, èdè tó lápọ́nlé nínú, àṣà tó gba ìgbà tá a bá dìjọ mú lọ́kùnkúndùn, ìran Yorùbá ó máa tẹ̀síwájú. Ṣé ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín nígbà gbogbo lórí ètò yìí pé ẹ̀yà tí wọ́n bá ti fẹ́ parun, àwọn ẹ̀yà tí wọ́n fẹ́ parun, èdè àti àṣà wọn ni wọ́n máa kọ́kọ́ gbà lọ́wọ́ wọn. Bí wọ́n bá ti gbà ó parí nù, wọ́n á bá pa wọ́n run. Ìran Yorùbá ò ní parun. Lèbi ṣe sọ fún yín pé ẹ̀bá àkẹnu bèpè kẹ́ẹ̀kẹnu bàṣẹ àódébì tí a fẹ́ dé. Mo níṣẹ́ ìgbàgbé bá a ṣe ń bá a bọ̀ láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn. Ìtọ́jú gbogbo àwọn ètò ìbímọ lẹ́yìn ìgbéyàwó, ìtọ́jú ọkọ àti ìyàwó tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń wojú Ọlọ́run. Mo sọ fún yín níjẹjọ ọ̀nà tí Yorùbá ń gbà so oyún kọ́. Àmọ́ lónìí a máa tẹ̀síwájú níwọ̀nba lóní belenja nítorí pé ààyè ò pọ̀. Mo sì mú àwọn òwe kan wá fún yín níjẹjọ náà tó jẹ́ pé ẹlòmíì gan-an ó gbé gbági ni. Tẹ bá ń gbọ́ gbé gbági jù lúgbó. Àwọn míì ń bẹ́lẹ̀ lónìí ṣùgbọ́n ó ṣeé ṣe kí n má ní káàpè ṣùgbọ́n kémi ó mú wá gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ torí àkókò wa. Mo ní láyé àtijọ́, ọjọ́ ìgbẹ̀bí ṣe pàtàkì. Ọjọ́ ìgbẹ̀bí jẹ́ ọjọ́ ìkúnlẹ̀ abiyamọ. Ọjọ́ yìí gan-an ni ọjọ́ tó ṣe pàtàkì jù fún gbogbo obìnrin tí ó ń bímọ. Bẹ́ẹ̀ ni àyájọ́ irú ọjọ́ yìí ni wọ́n máa ń sọ pé obìnrin wà ní ẹsẹ̀ kan ayé, ẹsẹ̀ kan ọ̀run. Láyé àtijọ́ àwọn adáhunṣe àti àwọn babaláwo ní máa gbẹ̀bí o. Ìgbà tí obìnrin bá wà lórí ìkúnlẹ̀ tí obìnrin ń rọbí lọ́wọ́ láyé àtijọ́, ìgbà yẹn ni wọ́n máa ń mọ babaláwo tó gbóná. Wọ́n máa ń mọ babaláwo tó gbọ́fá yanranyanran. Ìgbà náà ni wọ́n mọ oníṣègùn tó mewé megbò tó sì mọ òògùn. Nítorí pé láyé àtijọ́ wọn kì í gbà kí ọkùnrin kó wọlé tọ̀ obìnrin. Ọkùnrin máa ń gbẹ̀bí dáadáa ṣùgbọ́n wọn ò ní gbà kí àgbà babaláwo adáhunṣe tàbí ọkùnrin kankan kó wọlé tọ̀ obìnrin tí ń rọbí lọ. Ọkùnrin tí ń gbẹ̀bí ó sì ní àwọn àgbàlagbà obìnrin tí wọ́n bá a ṣiṣẹ́ tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀. Bí wọ́n ṣe ń ṣe é nù láyé àtijọ́, kìkìdá ohun bó ṣe ń bọ́lé tó mú gbá tó sì mú àwo tí gbogbo ẹ̀ ń bọ́ sí wẹ́rẹ́wẹ́rẹ́, iná ni wọ́n fi mọ̀ pé ògbólógbò babaláwo tó gbọ́fá yanran lèyí. Òun lóníṣègùn tó mewé megbò tó sì mọ òògùn. Àní bábí amọ́ bá ti wà lórí ìkúnlẹ̀ tí ń rọbí, ẹ̀yìnkùnlé yàrá bí tí wọ́n ti ń gbẹ̀bí ni babaláwo tàbí adáhunṣe ó wà tí ó ti máa pọ̀fọ̀. Àìgbẹ̀bí ewúrẹ́ èèwọ̀ ni. Ẹnìkan kì í gbẹ̀bí ewúrẹ́, àìgbẹ̀bí àgùntàn. Mò ń pọ̀fọ̀. Èmi mọ̀ sí babaláwo. Kí ni ń ṣe yín? Ẹ̀yin ọmọdé yìí, ẹ gbé òkè.
àní wẹ́rẹ́ léwúrẹ́ ń bí tiẹ̀ wẹ́rẹ́ làgùntàn ń bí tiẹ̀ àwọn babaláwo máa sọ á ní wẹ́rẹ́ ni ti ìwé lè lódò oríṣiríṣi ọfọ̀ bẹ́ẹ̀ náà máa pa àwọn nǹkan kan sì ń bẹ tó jẹ́ wípé wọ́n máa ń ṣe láyé àtijọ́ bí àwọn àjò tí wọ́n ti ẹ ti mọrú ẹ̀ á lè sọ orí afẹ́fẹ́ la wà wọ́n ti gbogbo ẹ̀ pọ̀ wọ́n lè fi fọ́ ẹ̀kọ́ fún aláboyún wọn mọ́ ní kété tó bá ti ń rọbí lọ́wọ́ gbogbo yóò sì máa kú mú bí ìdodo ẹ̀fọn ni àwọn àgbà ayé àtijọ́ wọn kì í fi ìtọ́jú aláboyún ṣeré pàápàá jùlọ tó bá tiẹ̀ tún wá ti dọjọ́ ìkúnlẹ̀ nítorí pé ọjọ́ ìkúnlẹ̀ ni ọjọ́ tójú ọ̀run kùn dẹ̀dẹ̀ lójú abiyamọ ọjọ́ yẹn ni abiyamọ wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ọjọ́ yẹn ni wọ́n máa sọ fẹ́ lómi pé má ṣe pé o àdúrà ni kò ṣáà máa ṣe torí gbogbo ohun tó bá sọ lákòókò náà yóò ṣẹ o. àní láyé àtijọ́ sísin ibi ọmọ ìkejì ọmọ olubi ọmọ èyí tóyìnbó ń pè ní placenta ó ṣe pàtàkì láyé òde òní bẹ́ẹ̀ bá rí bọ́mọ míì ṣe ń ṣe ẹ ti mọ̀ pé kíní kan ló jẹ placenta rẹ̀ ọ̀hún ṣe bó ṣe yẹ kán ṣe èmi ò ní sọ ohun tó jẹ́ ẹnu tèmi kọ́ lẹ́sìn gbọ́ pé ìyá baálẹ̀ lálùbáríkà lèmi ò máa sọ mi ò ní sọ pé ìyá baálẹ̀ ní àjẹ́ o. láyé àtijọ́ ibi tí wọ́n bá sin ibi ọmọ sí ilé tàbí ilẹ̀ tí wọ́n bá sin ibi ọmọ sí òun ló ń júwe pé àwọn tó ní ilé tàbí tó ní ilẹ̀ yẹn ló ní ọmọ láyé àtijọ́. ẹ rí i pé nígbà tí a sọ̀rọ̀ nípa ẹkún ìyàwó ó jẹyọ ń bẹ wípé balùwẹ̀ tí wọ́n bá wẹ̀ mí sí ibẹ̀ ni kíbi ọmọ mi ó sùn dandan ibẹ̀ ni kíbi balùwẹ̀ tí wọ́n bá wẹ̀ mí sí nínú ẹkún ìyàwó bẹ́ẹ̀ ni tó wà nínú eléyìí tí ìyàwó máa sùn ní ìgbéyàwó kọ̀la ó ní balùwẹ̀ tí wọ́n bá wẹ̀ mí sí ibẹ̀ ni kíbi ọmọ mi ó wọlé sùn torí pé bí wọn ò bá sin ibi ọmọ sí etí odò tàbí tó jẹ́ pé orí ilẹ̀ tó jẹ́ bí ibi ìrà wọ́n máa ń sin sí balùwẹ̀ láyé àtijọ́ eléyìí tó sì jẹ́ pé ẹ mọ̀ pé kò ń ṣerú balùwẹ̀ eléyìí táwa ń lò ní ayé òde òní ìwọ̀n ẹ má sì mí gbọ́ o ìpè sọ ní sínú sálángá aláwo àti ẹ̀tí rẹ́ni tó mú ti ọmọ ìkejì ọmọ tiẹ̀ jù sínú sálángá pé kí làwọn àwọn ṣáà lè bọ́ jẹ́ káwọn sọ sínú sálángá aláwo láyé àtijọ́ àwọn bàbá wa tó máa pọ́nlé wọ́n á fi sínú ìkòkò wọ́n á fi oríṣiríṣi nǹkan sí mi ò ní láǹfààní láti sọ gbogbo èyí ńlá lórí afẹ́fẹ́ bó o ní ọmọọba mi sáà ní mí ọmọọba tíìsì ní mí ẹ má máa fojú ìyá aláwo wò mí o ọmọdé yìí ń wò mí o ń wò mí nínú stúdíò ń bí o ó sì ń pé yèyá àṣà bó o ní àlàáfíà ni o bá ń gbé òkè bẹ́ẹ̀ ni ètò tó ń ṣí wa létí ọ̀hún náà rèé ẹlòmíì á máa fi ibi ọmọ ńgbò bá bímọ tán yóò fi ibi ọmọ sí ìyẹn placenta yóò fi sí ọsibítù á ní ẹ̀yin nọ́ọ̀sì ẹ ṣàbọ̀ ń gbé jù síbì kan ó léwu o ó léwu àwọn àgbáyé àtijọ́ kì í ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń tọ́jú rẹ̀ nítorí pé tibitire la wálé ayé oríṣiríṣi nǹkan ni wọ́n ń fi ibi ọmọ tóyìnbó ń pè ní placenta ṣe wọ́n lè fi ṣaburú sọ́mọ ọ̀hún nítorí pé ẹnì kejì ọmọ ni tibitire la wálé ayé a sì gbọ́dọ̀ tọ́jú ẹ̀ bọ́mọ bá ti ń ṣẹ̀mí tó ń ṣayé tiẹ̀ tá à ń tọ́jú ẹ̀ tó ń dàgbà ó ní bóun náà ti máa lọ ṣayé rẹ̀ nísàlẹ̀ ilẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn àgbàlagbà àtijọ́ wọn á wábi tó tutù wọn á rì mọ́ wọn á sì pèlú ẹ̀ wọn á tọ́jú ẹ̀ dáadáa kì í ṣe ohun tá a kàn lè jùnù ẹni tí á gbébi ọmọ fún náà ó gbọ́dọ̀ jẹ́ bàbá ọlọ́mọ tàbí ìyá bàbá ọlọ́mọ ó gbọ́dọ̀ jẹ́ mọ̀lẹ́bí bàbá ọlọ́mọ lágbébi ọmọ fún láyé àtijọ́ ṣùgbọ́n lé ayé òde òní ọsibítù la drop ẹ̀yin nọ́ọ̀sì ẹ lọ bọ̀ jẹ bí ó bá ṣe jẹ bí ó bá ṣe jẹ ẹ bá ń jù dànù sáàtàn ibi ọmọ kọjá ohun tá à ń jùnù sáàtàn láyé àtijọ́ wọ́n máa ń ṣètọ́jú ẹ̀ dáadáa. níjẹjọ mo béèrè oríṣiríṣi òwe
èèyàn kan èyí tí mo wá béèrè tí mo kò sẹ́ni tó gbà ẹ má jọ sọ pé èèyàn kan àwọn èèyàn kan gbìyànjú ni èyí tí mo wá béèrè gbẹ̀yìn tí mo ní a ò ní lè sọ a lè fi ṣe iṣẹ́ àmúrelé mo ní àìlọ́ràá ògòǹgò bíi ti adígbọ́nà kúkọ̀ àṣìpa òwe ni o ṣé mọ̀ pé àtẹnudẹ́nu ńlòwe Yorùbá à ń gbà á láti ìran kan sí ìran kejì ni àìmọye òwe tó jẹ́ pé wọ́n tó bírú àwa yìí kọ́ tiẹ̀ tó bírú àwọn bàbá tó bí wa tàbí ìyá tó bí wa ni wọ́n ti ń pa á òun ló fi jẹ́ wípé àtẹnudẹ́nu ni à ń gbà á láti ìran kan sí ìran kejì ni bí pé bá wà ń bẹ̀ ká máa gbé. ẹ wò ó àìlọ́ràá ògòǹgò bíi sadígbọ́nà kúkọ́ àṣìpa òwe ni ẹyẹ la mọ̀ sí ògòǹgò kí ni kí n fi kòkòrò adígbọ́nà kúwé o kòkòrò ní ẹ̀ló ta ló wà lójú òpó ẹ káàsán kí lorúkọ yín bọ̀lẹ̀ sí ń pè wá. ó yẹ tẹ̀síwájú gbàgede àṣà lètò. á dára fún yín màámi. ẹ ṣeun màámi ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín ibi ọmọ tí wọn ò tọ́jú dáadáa mọ́ ló jẹ́ kọ́mọ rẹ̀ ó pọ̀ níta mo fẹ́ràn bẹ́ẹ̀ ṣe bá mi dà á pè yẹn ọmọ rẹ̀ pọ̀ níta. àmín. nǹkan dá sí. bẹ́ẹ̀ ni. Ọlọ́run ṣàánú wa o ẹ ṣeun mo dúpẹ́ o bẹ́ẹ̀ ni bó bá ṣe pé wọ́n tọ́jú ibi ọmọ bó ṣe yẹ kí wọ́n tọ́jú ẹ̀ bóò ni ó ti dọ́wọ́ ìyá ọmọ àní ká ṣe bí wọ́n ti ń ṣe é kó lè bá a rí bó ṣe yẹ kó rí ni. mo fẹ́ràn màmá tí wọ́n pè yẹn nítorí pé àgbàlagbà ni wọ́n mọ ohun tó yọ ká sọ láfẹ́fẹ́ wọ́n sì bá mi dà á pè ẹ̀ ló ta ló wà lójú òpó kí lorúkọ yín ẹ káàsán kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá. Màámi Iliasu láti Adígbẹ́ ṣé kí n mọ̀wé wá ni kí n mọ̀wé wá. oúnjẹ tí baálé ilé kì í jẹ ìyàwó ilé kì í sè é òwe ni ẹ bá ń parí ẹ̀ àbó ti parí ni. Màámi rẹ́rìn o ẹ sì wà lórí ìkànnì gbàgede àṣà tẹ́ ń gbọ́ oríṣiríṣi òwe lẹ́nu àwọn bàbá àgbàlagbà lójoojúmọ́ màámi ti sá lọ ó dùn mí gan o ẹ ló ta ló wà lójú òpó yìí kí lorúkọ yìí bọ̀lẹ̀ tí ń pè wá. Màámi oyè wọlé láti Ṣàngó Ọlọ́run ló ń tò gbàgede àṣà lètò Ọlọ́run ló ń tò ṣé mọ̀wé wá ni. kí ló dé. ó níparí oúnjẹ tí baálé ilé kì í jẹ ìyàwó ilé kì í sè é ó níparí kí n wá fún yín ní mi àbí. ó yẹ parí òwe yìí ìgbà wo ni má kú ò ní kú. ó dàbọ̀ ẹ máa bá mi bọ̀ ẹ gbà o. ṣe rí àwọn òwe wa nílẹ̀ Yorùbá ìtàn dòwe ni ìtàn ó ní ohun tó bá dé ta ló fẹ́ gba òwe yìí kí n tiẹ̀ fún wọn níbi 5,000 naira owó ń gùn mí ó wà lẹ̀ ó pọ̀ lẹ̀ kó pọ̀ kẹ̀ ẹni bá gba ẹyọ kan nínú òwe méjèèjì ẹ jẹ́ kó gba 5,000 naira lọ́wọ́ mi lọ́sàn-án yìí. oúnjẹ tí baálé ilé kì í jẹ ìyàwó ilé sè òwe ni ẹ bá mi parí ẹ̀ ẹlòmíì ní ẹ̀ló ta ló wà lójú òpó yẹ káàsán ẹ bá mi gbóhùn sókè díẹ̀ sí ẹ káàsán kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá. láti Òṣìẹ̀lẹ̀ bàbá mi Ibrahimu oúnjẹ tí baálé ilé kì í jẹ ìyàwó ilé kì í sè ẹ parí ẹ̀. ó dá méjì tí mo mú wá náà nù wípé ìgbà wo ni má kú ò ní kú.
Oh my God, mo fẹ́ kẹ́ ẹ gba òwe yìí kó kọ́ sísọ tí ń bá parí ẹ̀sìn ẹ̀yin gan ẹ máa gbá ẹ sì mọ̀ o ẹ sì mọ̀ o ẹ sì mọ̀ ẹ máa bá wa bọ̀ ẹ máa bá wa bọ̀ ta ló wà lójú òpó yìí ẹ jẹ́ kí n ṣe báyìí ṣé èèyàn ti wà ń bẹ̀ bí ò báyìí ṣe èèyàn bẹ̀ ẹ jẹ́ ká ṣe báyìí ti jẹ́jọ́ àbí mo ní àìlọ́ra ògòǹgò bíi ta dígbọ́nà kúkọ rárá bí wọ́n ti ń pa òwe òun kọ́ nìyẹn ẹyẹ la mọ̀ sí ògòǹgò bá a ṣe kà á nínú ìwé olóògbé Daniel Ọlọ́runfúnmi Fágúnwà D.O. Fágúnwà nínú ìwé rẹ̀ tá a kà tó pè ní ògbójú ọdẹ nínú igbó irúmọlẹ̀ níbẹ̀ ni wọ́n ti ṣe àmúlò ògòǹgò wọ́n kọ ìwé yìí ní 1938 bí n bá ṣe bẹ́ẹ̀ ni ìwé ògbójú ọdẹ nínú igbó irúmọlẹ̀ 1938 ni D.O. Fágúnwà kọ ibẹ̀ ni wọ́n ti ṣàmúlò ògòǹgò òwe yìí kì í ṣe àìlọ́ra ògòǹgò kòkòrò ní adígbọ́nọ́kú ó máa ń rìn lẹ́bàá ọ̀nà béèyàn bá kilẹ̀ tàbí béèyàn pàtẹ́wọ́ tàbí béèyàn kilẹ̀ jù gbìgbìgbìgbì ó máa ká ọwọ́ àti ẹsẹ̀ rẹ̀ ó máa ká arúgúdú sínú ó máa di bí kan sọ pé nǹkan wá sákù ẹjọ́ sójọ́ ògòǹgò bàbá ẹyẹ agbá àti ẹ̀kàwé ògbójú ọdẹ nínú igbó irúmọlẹ̀ aṣáàtúngbọ́ orin ògòǹgò bàbá ẹyẹ kìnìún bàbá ẹranko ọba ẹranko agbọ́ yẹn náà àìlọ́ra ìgòǹgò ni kì í ṣe àìlọ́ra ògòǹgò àìlọ́ra ìgòǹgò bíi sadígbọ́nà kúkọ́ mò ń bọ̀. ẹ̀ló ta ló wà lójú òpó yìí mo sì fẹ́ sọ òwe yìí kó yé wa dáadáa ta ló wà lójú òpó yìí ẹ̀ló kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá. látòkè Arẹ́gbá ẹ bá mi parí òwe yìí oúnjẹ tí baálé ilé kìí jẹ ìyàwó ilé kìí sè é parí ẹ̀ òwe ni kò ì parí. ìparí kọ́ lẹ sọ ẹ tí ìparí ẹ̀ oúnjẹ tí baálé ilé kìí jẹ ìyàwó ilé kìí sè é ó ní ìparí kò tí ì parí ó ní láti jẹ́ pé ààbọ̀ òwe la máa ń pa ẹ ṣeun ọlọ́run ló ń tò ó àmín 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 ẹ ṣeun ọlọ́run ló ń tò ó ìṣẹ́jú mélòó la ní báyìí ṣé a tún lè gba ìpè sí bóyá wọ́n ní bóyá ká mẹ́yọ kan sí ẹ̀ló kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá kí n lè ó yá ẹ bá mi parí ẹ oúnjẹ tí baálé ilé kìí jẹ ìyàwó ilé kìí sè é. ìtumọ̀ lẹ́sọ ẹ wá parí òwe yẹn mo sì fẹ́ fún yín 5,000 naira o ẹ gbà ó dàbọ̀ ó yá ẹ jẹ́ kí n sáré ṣe é lóní pápápá oúnjẹ tí baálé ilé kìí jẹ bó ṣe ń bọ̀ níbi tí àìlọ́ra ògòǹgò tẹ́ ẹ máa ń pa lówe o kì í ṣe àìlọ́ra ògòǹgò oúnjẹ tí baálé ilé kìí jẹ ìyàwó ilé kìí sè é ìparí ẹ̀ ni pé a dífá fún ìyàwó tí ò fọ ohùn tó ń fọ ojú oúnjẹ tí baálé ilé kìí jẹ ìyàwó ilé kìí sè é a dífá fún ìyàwó tí ò fọ gbogbo ẹ̀yin ọmọ kíláàsì yèyé gbàgede àṣà ẹ máa gbọ́ o a dífá fún ìyàwó tí ò fọ ohùn tó ń fọ ojú eléyìí jẹ́ ìtọ́ndòwe kan tó máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó kan tó yẹ pé gbogbo ìgbà ni wọ́n máa ń jà àwọn èèyàn sì rí i pé ìyàwó yìí ó jẹ́ǹtù tó bẹ́ẹ̀ gẹ́ ó ní sùúrù kì í sọ̀rọ̀ ọkọ rẹ̀ ó sòpá ìyàwó yọ gẹ̀gẹ̀ lọ́rùn ẹ jẹ́ kí n parí òwe yẹn dáadáa oúnjẹ tí baálé ilé kìí jẹ ìyàwó ilé kìí sè á dífá fún ìyàwó tí ò fọ ohùn tó ń fọ ojú ẹ fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ní ìparí ẹ̀ ọkọ sòpá ìyàwó yọ gẹ̀gẹ̀ bí wọ́n bá ti ń jà ọkọ á fọwọ́ sọ́rùn pé ò rọrùn ẹ̀ ìyàwó náà wá fi ọwọ́ síbi ìsàlẹ̀ bí pé ó rí kinní rẹ̀ á di ariwo á ta ṣùgbọ́n àwọn èèyàn wọ́n máa ń rí i pé obìnrin náà kì í sọ̀rọ̀ kì í fọhùn ṣùgbọ́n ó ń fi ọwọ́ ṣe àpèjúwe ó ń fi àléébù bú ọkọ ẹ̀ ó ń fi èébú ara bọ́kọ ẹ̀ wọ́n wá dá taṣaran fáṣaran wọ́n á dá taṣaran fáṣaran wọ́n yé sinmi aràn jẹ pé ìwọ ọkọ ẹ fọwọ́ síbi tọ́wọ́ gbé ó fọhùn lóòótọ́ ṣùgbọ́n òun fọ ojú
ìwọ ìyàwó náà má fi àléébù bu ọkọ rẹ mọ́. Oúnjẹ tí baálé ilé kì í jẹ, ìyàwó ilé kì í sè é. Adífá fún ìyàwó tí ò fọ ohùn tó ń fọjú, ẹ fọwọ́ síbi tọwọ́ gbé. Ìparí òwe ọ̀nà. Ó yá, ẹ jẹ́ n sáré ṣe ti àìlọ́ra ìgòǹgò. Àgbà ìpè kankan mọ́, ẹ jẹ́ n sáré sọ eléyìí pàápàá ká máa káàdì ètò ńlẹ̀. Àti ó ti ṣe wá bí ẹ ń pẹ́ lónìí torí òjò ni. Ẹ má bínú. Ó pa kísà sí mi lára. Àìlọ́ra ìgòǹgò. Ìgòǹgò ni àìlọ́ra ìgòǹgò. Ìgòǹgò ni kòkòrò tá a lè fi wé adígbọ́nọ́kú. Àìlọ́ra ìgòǹgò kì í ṣe bíi ti adígbọ́nọ́kú. Mo sọ bí kòkòrò tá a pè ní adígbọ́nọ́kú bó ṣe rí. A lè fi wé ògòǹgò. Ògòǹgò ni wọ́n pè ní baba ẹyẹ nígbà tí kìnìún jẹ́ ọba ẹranko. Àìlọ́ra ìgòǹgò kì í ṣe ti adígbọ́nọ́kú. Bí wọ́n ṣe ń pa òwe òun nù o. Àìlọ́ra ìgòǹgò kì í ṣe bíi ti adígbọ́nọ́kú. Ògòǹgò náà jẹ́, báwo ni kí n ṣe sọ, bíi mùnímùní. Ìgòǹgò ó jẹ́ bíi mùnímùní. Ògòǹgò ní ẹyẹ. Ṣé rí, ìkan bẹ̀rẹ̀ láti hó, ìkan bẹ̀rẹ̀ láti hí nínú èdè Yorùbá tí ó jẹ́ háí lédè òyìnbó, àbí? Ìgòǹgò, àìlọ́ra ìgòǹgò bíi ti adígbọ́nọ́kú kọ́, bọ́n ṣe ń pa òwe yẹn nìyẹn. Mo ń bọ̀. Ìgòǹgò ní kòkòrò funfun kan tó jọ ìkànnì. Kòkòrò funfun ìgòǹgò ó jẹ́ kòkòrò funfun kan tó jọ ìkànnì. Orí àkìtàn ni máa sábà wà. Nínú ewì kan tí mo gbọ́ lẹ́nu bàbá wa Alhaji Moshood Ọlánrewájú Adépọ̀jù, èyí tí wọ́n ké ní ọdún 1978. Mo máa ń gbọ́ ewì bàbá wọn dáadáa. Wọ́n ṣe àmúlò ìgòǹgò wípé àwọn gbọ́n ó bora rẹ̀ mọ́nú gbá. Ìgòǹgò gbọ́n ó bora rẹ̀ mákìtàn. Ewì yìí ni wọ́n ké fún Alhaji Azeez Àríṣekọ́lá nígbà tó ní jàǹbá ọkọ̀. Ẹ má jẹ́ ń lọ bẹ̀ ọ́. Ẹ jẹ́ ká máa wá fèyí ṣe lọ. Àìlọ́ra ìgòǹgò bíi tadígbọ́nọ́kú kọ́. Bí òwe òun ṣe lọ nìyẹn. Kì í ṣe pé àìlọ́ra ògòǹgò. Ṣé mọ̀ pé mo bèrè ń jẹjọ pé ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Mo sì ti mú ìdáhùn oúnjẹ tí baálé ilé kì í jẹ, ìyàwó ilé kì í sè. Tó bá dọjọ́ mẹ́jọ torí àkókò wa, a máa mú ìdáhùn ìgbà wo ni mákù ò ní kú. Òwe ni òun náà níparí. Ìtàn dòwe láàrin àwọn Ọ̀yọ́mèsì àti Àfọ̀njá ní ìtàn tó kẹnu ní ìwádìí ìjìnlẹ̀ ló fi yé mi. Ẹ má bínú, èmi náà kọ́. 08039722703 08039722703 08039722703 lẹ máa fi bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò. Ẹ tẹ́ fẹ́ darapọ̀ mọ́ Yèyé Gbàgede Àṣà fans club, ẹ pè mí tàbí kẹ́ WhatsApp lórí nọ́mbà yẹn pé tó ẹ fi mí sórí Yèyé Gbàgede Àṣà fans club. Ṣé rí gbogbo ohun tá à ń sọ yìí, gbogbo ẹ̀ lẹ máa gbádùn lórí ẹ̀. Bó ṣe jẹ́ nìyẹn o. À ń fèyí ṣe lọ lónìí, ó tún dọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi. Ìbàràpá ni mí, ọmọ àfi ìbàràpilẹ̀ ọ̀rọ̀ tápá ti tan ìrúwà òjòkó. Agbe dúdú orí òkèlé àkùkọ gàgàrà kíkọ lérúwà o. Agbe ló ń dájà tiwa. Ó dàbọ̀.